Waiter. Yes, sir. Ẹ káàsán. Ẹ káàsán. Yes, sir. Alàgbà ni mí. Adẹ̀ tún máa ń jíire. Kí lẹ fẹ́? Ẹ fún mi jollof rice méjì. Fried rice ẹyọ kan. Méjì. Okay. Drinks nǹkan. Ẹ má wọrí. Need it. All right. I'm coming. Thank you so much. Alàgbà. Alàgbà. Ẹ̀yin fi wá sí gbòòrò ká máa gbàrọ̀ 21 days. Ẹ̀yin wá bọ́ sí ìbáyé, ẹ̀yin wá ń gbádùn ayé tí. Ògìdán kò lè yé yín. Kò lè yé mi. Bí kò ṣe yé mi, náà ni kò lè yé ẹ̀yin náà. Ṣé ìjẹ́ kí n mọ ẹ̀ràn yìí? Wọ́n ń gbádùn o. God have mercy upon us. Ẹ kú jókòó sà. Owó sà. Owó kí ni? Owó oúnjẹ. Are you Ẹ ló playing? jẹ wájú mi. Ọ̀nà ní gẹ̀rẹ́bà. Mr. Man. Owó oúnjẹ tẹ̀jẹ̀ sí. Ẹ lójú ni. Ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ alàgbà àwọn tó. Alàgbà ẹ gbọ́. Ta ló ń jẹun? Àwọn. Mr. Man. Owó oúnjẹ tẹ̀jẹ̀. Alàgbà. Gba àpòrí ẹ̀ kú àbí. Orí ẹ̀ dàrú àbí. Mo ó dàn jẹ́ kí n lè jẹun gba oúnjẹ jẹ́. Èmi kò lóde mo fẹ́ san, mo fẹ́ gbàdúrà fún wọn ni. Ìwọ náà ni kò máa sàn. Bẹ̀rẹ̀ àdá. Ó yá owó. Bẹ́ẹ̀ ni pé àwọn olóde ẹ̀kẹ́dẹ̀ gbá mú. Ṣé ẹ gbádùn? Ṣé ìpẹ́ ti ṣí èrè? Ẹ gbọ́ gbèrè ní. Ẹ jẹ́ kí n mílè ní. Ọ̀tọ̀ ṣí bá ọ̀tọ̀ sílẹ̀. Orí ìbùrú ni ẹ̀rọ ṣì jẹ ni. Ẹ gbà tí wọ́n wèrè. Ẹ ti dé fún mi káàdì tó ṣàkóso orí ìbùrú. Dókítà kò dẹ̀ ẹ́ náà ṣe bí eléyìí o. Ẹ̀dẹ̀ bímọ o. Dókítà. A few moments later. Ṣé ṣú ọ̀pọ̀ ti tán náà? Mo gbé pé síbẹ̀, mo tó máa kú síbẹ̀ máa wù ú. Ọlọ́run jẹ́ rí. Dókítà, ẹ tí ì rẹ́nu mi. Fún mi lówó yín náà. Ní gbogbo ẹ̀ lọ, it is finished.